ìdààmú àwọn aṣáájú ADC gbogbo ọ̀nà mà fẹ́ dí mọ́ wọn. Kò sóhun méjì tó wà lọ́kàn Alhaji Atiku Abubakar ìgbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan ju bí yóò ti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ. Inú ń bí gan pé Tinubu ló ń ṣèjọba, ọ̀rọ̀ náà sì ń dùn ún, ó ń kà á lára. Àfi bí ìgbà tọ́kọ obìnrin kú tí wọ́n wá fi jíjẹ mímu ẹ̀ sọ́wọ́ ọmọ orogún ẹ̀ tí kò fẹ́ràn ẹ̀ rárá. Nítòdodo inú ọ̀gá Àtíkù kò dùn, ohun tó sì jẹ́ kó fi kanra sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá nìyẹn pé gbogbo ètò tí Tinubu ń ṣe yìí, gbogbo ohun tó ń ṣe pátá lòun yóò dá padà sẹ́yìn tí òun bá ti gbàjọba òun. Èyí ni pé Àtíkù ò ní gbàgbọ́ pé òun ò ní ṣèjọba. Bẹ́ẹ̀ ni Peter Obi náà ń yọ́ bí ẹkùn. Òun ò bẹ́gìjà, ṣé yíyọ́ lẹ́kùn ń yọ́? Ògìdá ò bẹ́gìjà mọ́ o, yíyọ́ lẹ́kùn ń yọ́. Ó ń yọ́ títí tí ọwọ́ ẹ̀ yóò fi tẹ ohun tó ń wá ni. Ọ̀sẹ̀ tó kọjá lòun náà ní aninilára ìjọba níjọba àwọn Tinubu yìí, pé ìjọba tòun ò bí o, èyí tí òun yóò ṣe ìjọba tí yóò tu gbogbo ìlú lára ni. Torí ẹ̀ níjọba 2027 ṣe gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ òun. Láti ìgbà tí Rotimi Amechi ti bá Tinubu du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC ní 2022 tí kò ti já mọ́ ọ lọ́wọ́ ló ti kórìíra Tinubu yìí ní tiẹ̀. Òun náà sì sọ lọ́sẹ̀ tó kọjá yìí kan náà pé ohun dáadáa kan ò lè tọwọ́ àwọn Tinubu jáde fáwọn ọmọ Nàìjíríà. Òun Rotimi Amechi nìkan lòun lè ṣèjọba tó dáa jùlọ nítorí ìrírí òun. Àwọn yìí nìkan kọ́ o, bí ààyè bá gba Aminu Tambuwa ní Sokoto, ó fẹ́ dupò ààrẹ. Rabiu Kwankwaso sì ti fọkàn sí pé òun ni gbákejì ààrẹ Nàìjíríà láti 2027 lọ. Àmọ́ ọ̀rọ̀ náà dàbí ti babaláwo ìlú Àgbádá, ẹni tí wọ́n ròyìn fún pé ifá tà lọ́fà, òun sì rèé babaláwo tó gbọ́fá yanranyanran ni. Ṣùgbọ́n bí babaláwo yóò bá dọ́fà dífá, ọ̀nà wo ni yóò gbà débẹ̀? Ohun tí ò jẹ́ kí babaláwo Àgbádá dábàá ọ̀fà nìyẹn. Bí àwọn wọ̀nyí yóò bá gbàjọba lọ́wọ́ Tinubu, tí wọn yóò yí gbogbo ètò ẹ̀ padà bí Àtíkù ti wí, wọn yóò sádélé ìjọba náà. Ọ̀nà wo ni wọn yóò wá gbàdélé ìjọba? Ọ̀nà kan náà ni wọ́n múra láti gbàdélé ìjọba. Ọ̀nà náà sì ni ẹgbẹ́ òṣèlú wọn, ìyẹn African Democratic Congress ADC. Ṣùgbọ́n ìdààmú bá ADC o, wàhálà gidi sì wà fẹ́gbẹ́ òṣèlú náà. Àfi bí mọ́tò tí wọ́n gbé kalẹ̀ tó ń rọ̀nà Òyìnbó, wọ́n ní kò lépo kankan nínú, bẹ́ẹ̀ ni kò ní ọ́ìlì. Táyà ẹ̀ ti tún jò, wọn ò sì tí ì rí fọganáísà bá wọn fẹ́. Làwọn kan bá ń pariwo kiri pé mọ́tò tuntun ni. Nígbò wá jẹ́ mọ́tò tuntun ńkọ́? Ṣé mọ́tò kan ń rìn láìsí epo nínú ẹ̀ ni? Ọjọ́ 4 òní ní ọjọ́ 23 oṣù yìí ló wà nínú òfin INEC tó ń ṣètò ìdìbò pé gbogbo ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ ti fi orúkọ àwọn ọmọ ẹgbẹ́ wọn àti tàwọn olóyè ẹgbẹ́ wọn ránṣẹ́ sí àwọn. Ìyẹn lọ́jọ́bọ̀ ọjọ́ Àlàmísì tó ń bọ̀ yìí ni o, tọ́sídẹ̀ẹ́. Ẹgbẹ́ òṣèlú tí kò bá sì ti kọ orúkọ ẹ̀ àti tàwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ àti tàwọn adarí ẹgbẹ́ wọn fún INEC títí dìgbà náà kò ní lè kópa nínú ìdìbò tó ń bọ̀ ní 2027. Bí ọ̀rọ̀ ti wá rí yìí, ọ̀ọ́kán ibo ni ẹgbẹ́ ADC yóò ti fi orúkọ wọn sílẹ̀? Èwo nínú ADC ni yóò sì fi orúkọ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ sílẹ̀? Àwọn wo ni yóò sì jẹ́ adarí ẹgbẹ́ náà gan-an? Lóòótọ́, àwọn ẹgbẹ́ ADC tàwọn David Mark ṣe ìpàdé wọn lọ́sẹ̀ tó kọjá lọ́jọ́ 14 sí ọjọ́ 15 oṣù yìí. Wọ́n sì yan àwọn olóyè ẹgbẹ́ wọn. Wọ́n yan David Mark bíi alága, Raufu Arẹ́gbẹ́ṣọlá bíi akọ̀wé, Bọ́lájí Abdullahi bíi alukoro àti àwọn olóyè ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ohun tá a mọ̀ la mọ̀, ẹni tó ń sin gbà ò lówó lọ́wọ́. Àwọn tí wọ́n yàn níbi ìpàdé gbogbogbò tí wọ́n ṣe yìí mọ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn náà ló sì mọ̀ pé ìpàdé tí wọ́n ṣe yìí bí ìgbà pé òkú tí wọ́n sin ẹsẹ̀ ẹ̀ ti yọ síta ni. Ìdí ni pé David Mark àti àwọn tó kù ẹ̀ kò lè sọ pé àwọn kò mọ̀ pé ìpàdé tí àwọn ṣe yìí kò bá òfin kankan mu. Ìdí ni pé ilé ẹjọ́ gíga ìlú Àbújá kan ti dájọ́ pé ADC tàbí àwọn aṣáájú ẹ̀ kò gbọdọ̀ ṣe ohunkóhun títí tí wọn yóò fi dájọ́ tó wà níwájú wọn. Wọ́n ní kí ohun gbogbo wà bó ṣe wà, kí ẹnikẹ́ni má ṣe ohunkóhun. Adájọ́ Joyce Abdulmalik pàṣẹ pé ẹgbẹ́ náà kò gbọdọ̀ ṣèpàdé kankan
níbi tí wọ́n bá sì ti bù ú kí wọ́n yáa fi lẹ̀ ẹ́ padà níbẹ̀ kíákíá. àwọn kan tí wọ́n láwọn làwọn lẹ́gbẹ́ ni wọ́n pẹjọ́ náà. ọjọ́ 23 oṣù kẹrin yìí ni wọ́n sì fi ìgbẹ́jọ́ gan sí. lọ́jọ́ náà lẹ́jọ́ yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. kó tó di ọjọ́ yìí ní ọjọ́ 12 oṣù kẹta ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dájọ́ wọ́n sì pàṣẹ pé ADC kò gbọ́dọ̀ ṣe kinní kankan. wọn ò tiẹ̀ gbọ́dọ̀ pé àwọn ń kó ara àwọn jọ tàbí gbé ìgbésẹ̀ kankan báyìí. wọ́n gbọ́dọ̀ dá ohun gbogbo padà síbi tí ọ̀rọ̀ wọn wà kí èdè àìyedè tó bẹ́ láàrin wọn. níwọ̀n ìgbà tó sì jẹ́ lásìkò tí àwọn David Mark dé sínú ẹgbẹ́ ní 2025 nìjà dé. tàbí tí wọ́n bá fẹ́ fà á padà sẹ́yìn pé nígbà tí Ralph ń wó su alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ti takú pé òun kò kúrò nípò tí ẹgbẹ́ sì fọ́ sí méjì ní 2022 ni. ohun tí adájọ́ sì wí ni pé ẹgbẹ́ ò gbọ́dọ̀ ṣe kinní kankan títí tí wọn yóò fi dájọ́ ẹni tó lẹ́gbẹ́ ní ọjọ́ 22 oṣù kẹrin ìyẹn ní ọ̀túnla òde. ohun tó mú ẹ̀rọ ẹjọ́ eléyìí ti ẹ̀kẹ́jẹgbẹ́ ni pé fúnra David Mark tí í ṣe alága ẹgbẹ́ ló lọ pe ẹjọ́ náà sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn adájọ́ sì fẹnu kò lé e lórí pé kò sẹ́nìkan tó gbọ́dọ̀ ṣe ohunkóhun nínú ẹgbẹ́ náà tí wọ́n sì fi ọjọ́ ìdájọ́ sí ọ̀sẹ̀ yìí. ẹ̀yìn èyí ni ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court wá ní kí kálukú lọ jókòó jẹ́ o. David Mark náà ló lọ síbẹ̀ pé òun ò faramọ́ ẹjọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dá pé kí ilé ẹjọ́ tó ga jùlọ náà fagilé. ilé ẹjọ́ ńlá yìí wá ní ọjọ́ 22 oṣù yìí ìyẹn ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀túnla yìí àwọn yóò dájọ́ náà pátá. bẹ́ẹ̀ lẹ́jọ́ ń lọ bíi 4-5 lórí àwọn nìkan. gbogbo ẹjọ́ tí àwọn ilé ẹjọ́ yìí wá dá tí kò sí èyí kan ṣoṣo tí wọ́n fi dá àwọn David Mark láre tàbí tí wọ́n fi ní kí wọ́n lọ máa ṣe ìpàdé wọn lọ. gbogbo ẹ̀ làwọn aṣáájú ẹgbẹ́ ADC yìí gbégi lé tí wọ́n kọ tí ọ̀gbọ́n yín ṣẹ́bọ tí wọ́n gbọ́ rírú ẹbọ tí wọ́n ò rú tí wọ́n pe ifá lékè tí wọ́n pe èṣù lólè tí wọ́n ní kò sí èyí tó kan àwọn nínú gbogbo èyí táwọn ilé ẹjọ́ náà wí. àwọn yóò ṣe ìpàdé àwọn dandan tí wọ́n sì ṣèpàdé náà tí wọ́n yọ àwọn olóyè ẹgbẹ́. INEC tó ń ṣètò ìdìbò tó sì ń ṣe òfin gbogbo táwọn ẹgbẹ́ òṣèlú ń tẹ̀lé tó yẹ kó wà níbẹ̀ kò débẹ̀ o. wọn láwọn yóò tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ pa ní tàwọn. bí èèyàn ò tiẹ̀ ṣe ọdẹ rí bó bá dé inú ìgbẹ́ ọdẹ ó ṣàgbọ́dọ̀ mọ̀ bóyá ẹranko ńlá kan gba ibí yìí kọjá tàbí kò gbabẹ̀. bí èèyàn kò jẹ́ lọ́ọ̀yà rárá tí kò sì ṣiṣẹ́ nílé iṣẹ́ ètò ìdájọ́ ó ṣàgbọ́dọ̀ mọ̀ pé tí ilé ẹjọ́ bá ní kí ẹnìkan má ṣe kinní kan tọ́hún ò gbọ́dọ̀ ṣe é. ká má tí ì wá sọ àwọn àgbààgbà àwọn aṣáájú ńláńlá tí wọ́n ti ṣe igbákejì ààrẹ tí wọ́n ti ṣe gómìnà tí wọ́n ti ṣe mínísítà tí wọ́n ti di àwọn ipò pàtàkì tó ga jù lórílẹ̀‐èdè yìí mú. bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ kì í fi ojú rere wo ẹni tó bá tẹ àṣẹ wọn lójú. àwọn aṣáájú ADC ti tẹ gbogbo àṣẹ táwọn ilé ẹjọ́ pa lójúmọ́lẹ̀ yóò sì ṣòro kí àwọn náà tó máa retí ìdájọ́ tí yóò ràn wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ àwọn adájọ́ tó pàṣẹ fún wọn. wọn ò yàtọ̀ sẹ́ni tó gbódómì o ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí fún wọn. àmọ́ ohun táwọn aṣáájú ADC yìí gbójúlé kò yé ẹnìkankan o. bó tilẹ̀ jẹ́ pé bí àwọn ilé ẹjọ́ ti ń dá wọn lẹ́jọ́ tí wọ́n ń dá wọn lẹ́bi lọ́pọ̀ ìgbà yìí ni wọ́n ń pariwo pé iléeṣẹ́ ààrẹ ni ẹgbẹ́ APC ni tàbí Tinubu fúnra ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ àwọn. síbẹ̀ ìwádìí fi hàn pé ADC ló ń ṣe ara wọn o. àwọn ni wọ́n dàbí ẹnìkan tó sáré lọ ra mọ́tò Tòkunbọ̀ tó ní ìyàwó ọ̀rẹ́ òun fi mọ́tò bú òun nítorí òun yá mọ́tò ọkọ ẹ̀ lọ sọ́dọ̀ àwọn èèyàn ìyàwó tòun. òun ló bá fìbínú lọ ra pẹnkẹlẹ mẹ́ẹ̀sì tá a wí yìí o. àmọ́ ohun tó burú ni pé òun rò pé Tòkunbọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé láti Kútọnu ni kò mọ̀ pé Tòkunbọ̀ tó ti pẹ́ ní Nàìjíríà tó ti bọ́ sọ́wọ́ àwọn dẹ́rẹ́bà aláwọ̀ apani wọ́n ti lò ó títí kí wọ́n tó tún kùn ún lọ́dà ni wọ́n bá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé e dé láti Kútọnu ni. òun lòún bá rà á ló bá bẹ̀rẹ̀ wàhálà lẹ́sẹ̀kẹsẹ̀ bí ẹ́ńjìnì ṣe ń rú òfin ní sálẹ́ńsà ńlá ná bó ti ń ju ọ́ìlì ló ń mépo ni wọ́n bá tún ní radiétọ̀ ẹ̀ ò dáa. wọ́n ní kíkì sítátà ti dàgbà iṣẹ́kíṣẹ́ ló ń ṣe ní mọ́tò tí wọ́n pè ní Tòkunbọ̀ bá di ẹ bọ́ọ̀lẹ̀ ẹ tì í ẹ rọmi sí i. a ò wá tètè mọ ẹni tí a ó bù ú bóyá àwọn tó ta mọ́tò àlòkù Nàìjíríà fẹ́ni ẹlẹ́ni tí wọ́n pè ní Tòkunbọ̀ ní o àbí òun fúnra ẹ̀ tí kò tí ì tó yà á kọ̀ tó fẹ́ kọ́ ọ́. bí ọ̀rọ̀ ADC ti rí nù nǹkan burúkú ti ń ṣẹlẹ̀ níbẹ̀ káwọn Tinubu tó dé. ìdí ni pé nígbà tí wàhálà ADC kọ́kọ́ bẹ̀rẹ̀ ní 2022
nígbà tí Ráàfù Nwosu tó ti ṣe alága ẹgbẹ́ náà fún ọdún 17 takú pé òun ò ní fipò alága ẹgbẹ́ náà sílẹ̀. Kò tí ì sí iléeṣẹ́ ààrẹ yìí níbẹ̀, bẹ́ẹ̀ ni Tinubu kò tí ì gbàjọba. Ìjà náà tí wọ́n sì ń jà láti ìgbà yìí ló padà sún wọn débi tí wọ́n wà yìí gan-an. Lóòótọ́ ó ṣeé ṣe kó jẹ́ nígbà tí ògiri wọn lanu àwọn aláǹgbá míì kò wọ́ o. Yóò ṣòro láti bú aláǹgbá tó kó sínú ògiri tó lanu, tàbí kí lonílé ń wò torí ògiri ẹ̀ tó lanu tí kò tètè dí. Ohun tó pín ẹgbẹ́ wọn sí mẹ́ta nìyẹn. Àwọn tó gbàjọba lọ́wọ́ Ráàfù Nwosu ní 2025 làwọn lẹ́gbẹ́. Ẹnìkan tó ń pe ara ẹ̀ ní igbákejì Ráàfù Nwosu ní Ráàfù kò sọ fóun pé òun fẹ́ ta ẹgbẹ́, pé tó bá tiẹ̀ kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ tó lóun ò ṣe ADC mọ́, òun ní ipò náà kàn gẹ́gẹ́ bí igbákejì ẹ̀. Lóòótọ́ Supreme Court ti ní lọ́tùnla làwọn yóò dájọ́ náà fún wọn. Àmọ́ irú ẹjọ́ wo ni wọn yóò dá fún ADC tí kò ní jẹ́ àkóbá? Torí ẹni yòówù tí wọ́n bá ní àwọn ni wọ́n lẹ́gbẹ́, níbo ni wọn yóò ti bẹ̀rẹ̀ ètò wo ni wọ́n lè sáré ṣe? Nínú gbogbo ètò tí INEC ṣe kalẹ̀ báyìí, èyí tó fi ìbò sí ọjọ́ tí wọn yóò dì í àti ohun tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ sáré ṣe. Ìṣòro yóò wà fún ẹgbẹ́ ADC tí wọ́n bá dájọ́ yìí tán. Èyíkéyìí tí wọ́n bá dá láre nínú wọn, ṣé láàrin ọjọ́ kan yìí náà, ìyẹn April 22 sí April 23, ni wọn yóò sáré ṣe ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ wọn tí wọn yóò sì fa àwọn olóyè ẹgbẹ́ kalẹ̀ tí wọn yóò sì fi orúkọ wọn ránṣẹ́ sí INEC ni. Ìbò primary ẹgbẹ́ òṣèlú gbogbo yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 23 oṣù yìí, ìyẹn April 23 yìí kan náà, yóò sì parí níparí oṣù karùn-ún, ìyẹn oṣù tó ń bọ̀ yìí náà, ní May 30. Ọ̀kan ìbò wa ni ADC yóò kí orí ara wọn bọ̀ ní gbogbo ètò tó wà nílẹ̀ yìí. Tó bá wá di kàráǹgídá tí ọ̀rọ̀ bá dàrú pátá, tí àwọn aṣáájú ADC yìí bá ní àwọn ń rọ́ lọ sínú ẹgbẹ́ kan, báwo ni yóò ti ṣe rọrùn fún wọn láti fi orúkọ sílẹ̀ lọ́jọ́ kan náà, kí wọ́n dìbò lọ́jọ́ kan náà, kí wọ́n fa àwọn adarí ẹgbẹ́ kalẹ̀ lọ́jọ́ kan náà, kí wọ́n sì bẹ̀rẹ̀ ètò ìbò primary wọn lọ́jọ́ kan náà? Àwọn kinní wọ̀nyí yóò ṣòro láti ṣe ní ọjọ́ kan ṣoṣo péré o, àfi tó bá jẹ́ májíìkì kan wà tí àwọn èèyàn náà fẹ́ ṣe. Irú májíìkì wo ni àwọn aṣáájú ADC yìí wá lè sáré ṣe báyìí o, níbi tí ìdààmú ti bá gbogbo wọn gan nìyẹn. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ àwọn ADC yìí àti ibi tí ọ̀rọ̀ ìdìbò dé dúró fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.